tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, ẹ kú kó lè dà tá a jọ ń bá kiri. Kò ní burú, bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Máa tún máa sọ nǹkan kan pé àìsàn àrùn kò ní fi ilé mi àtẹ̀yìn sí gbé láṣẹ Èdùmàrè. Orúkọ mi ò yí padà, aṣíwájú yín rèé, Ọlálékan Àkànjí ìkọ́ ọmọ Babáńjẹrò Ògbómọ̀ṣọ́, ọmọ òṣèré ilé ògbárọ̀, ọmọ ìlàsọ ògbómi títí rẹ̀, ọmọ ẹ̀gbà mọ́kò mọ́jẹ́yẹ ẹ̀gà. Lórí ètò ìlera lóògùn ọrọ̀, òun náà la fi kalẹ̀ sí lọ́sàn-án ti tọjọ́ ti tòní. Ṣé ẹ gbàgbé pé a sọ fún yín pé ìlera lóògùn ọrọ̀, a sọ fún yín pé a fún wá sí ọwọ́ ọ̀sán láago méjì tí a mọ̀ ṣe ètò náà jáde fún yín. Gẹ́gẹ́ bí a ṣe ń ṣe bẹ́ẹ̀ náà lẹ́ ń wò nínú ilé kètèkètè báyìí. Ìgbà kan ó ti yàtọ̀. Iléeṣẹ́ alára gbàyídá OJB TV àrà bàbá àrà, òun náà la fi kalẹ̀ sí lọ́jọ́ tòní, níbi tí a ti ń mú ètò ìlera lóògùn ọrọ̀ wá fún yín. Ìlera lóògùn ọrọ̀ tí iléeṣẹ́ Beret Herbal Life Products tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀, wọ́n fi kalẹ̀ sí nọ́mbà 19 Akínfẹ́ńwá Street nílùú Mìíràn nípínlẹ̀ Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08066952410 tí ẹ bá ní ohunkóhun láti lè béèrè lọ́wọ́ wọn. Iléeṣẹ́ Beret Herbal Life Product Company, àwọn ló ní gbọ̀wọ́ ètò ìlera lóògùn ọrọ̀. Pé mo ti máa sọ fún yín àwọn ìlànà tí à ń gbà tí a fi ń ṣe àwọn ètò wa. A sọ fún yín pé a máa sọ nípa àwọn nǹkan ìdènà léyìí tí ó sábà máa ń fa àkùdé bá nílòyún obìnrin, léyìí tí àti bẹ̀rẹ̀ tá a ti ń sọ tipẹ́. Kì í ṣe ọ̀dọ̀ obìnrin nìkan náà ni àìbímọ máa ń sábà kọ̀jì sí, bó ṣe wà ní ọ̀dọ̀ ọkùnrin náà ló máa ń wà ní ọ̀dọ̀ obìnrin. Ẹ mọ̀ pé àti fi gbogbo ilé àti fi sọ fún wa síwájú nínú àwọn ètò wa tí a ṣe sẹ́yìn. Lénìí, kí ó tó di pé a lọ sórí kókó ọ̀rọ̀ ìlera èyí tí a mú wá fún yín, àwọn nǹkan ìlera tí a mú wá fún yín lénìí, kó tó di pé a lọ sí ọ̀bẹ̀, iléeṣẹ́ Beret Herbal Life Product Company tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọrọ̀, wọ́n rán mi sẹ́kàn sí mi. Mo sọ fún yín wípé wọ́n ń po àwọn nǹkan kan papọ̀ lọ́wọ́. Láìpẹ́ ẹ mọ̀ gbọ́ ohun ìpolówó wọn láìpẹ́ láìjìnà. Nǹkan kan ni pé tí wọ́n ní ká jẹ́ fún yín ní ìpara àtàtà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ní iléeṣẹ́ Beret Herbal Life Product Company tí wọ́n pe orúkọ ẹ̀ ní Beret Herbal Boutique Pump. Beret Herbal Life Boutique Pump ìpara ni léyìí tí ó jẹ́ pé obìnrin nìkan ni ó ń ṣiṣẹ́ fún. Kò sí méjì tó ń ṣiṣẹ́ fún ju àwọn ọmọge, àwọn ẹlẹ́yinjú ẹgẹ́, àwọn tí wọ́n fẹ́ kí ìdí wọn kí ó yọ síwájú sí dáadáa. Tí ẹ bá ń lo ìpara Beret Herbal Boutique Pump yìí, dandan ni pé kò yọ síwájú, yóò yọ, yóò dùn wò, yóò sì rẹ́gí láì ní any side effect kankan. Kò sí àléébù, kò sí ìjàmbá kankan tí yóò ṣe fún àgọ́ ara yín. Láàárín ọ̀sẹ̀ mẹ́ta péré, òun ni ìpara Beret Herbal Boutique Pump tí ó fi ń ṣiṣẹ́. Tó bá ti ń lò láàárín ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, ọ̀sẹ̀ kẹta, wà ní olúwa. Ìwọ náà rí pé ìdí rẹ yóò yọ sí, yóò dùn wò, ìwọ náà fi ṣàkọ ní àwùjọ. Kì í ṣe pé ìpara yìí ní nǹkan kan tí ó lè ṣe. Kíní kan ni àwọn egbòogi ìbílẹ̀, òun ni a fi ṣe gbogbo látòkè délẹ̀. Kò ní ìjàmbá kankan tí ó ń ṣe fún àgọ́ ara wa. Beret
herbal beauty pump ẹ mọ̀ gbọ́n pa ẹ̀ láìpẹ́ tó kò jẹ́ bí iṣẹ́ tí iléeṣẹ́ Direct Herbal Life Product Company tí wọ́n fi rán wa. Kí ni nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lọ́sàn-án ti tòní? Ó ní pé gbogbo ènìyàn bí wọ́n fẹ́ lòmíì wọ́n á fún ní nǹkan pé kó lò á ní kíní yìí kò ṣiṣẹ́ lágọ̀ọ́ ara mi kò sì kọ́. Àwọn nǹkan kan wà tí ó máa ń jẹ́ ìdènà fún àgọ́ ara tó yẹ pé bóńtàn bá ṣáájò títí látàárọ̀ kó lọ sí gbèrè òkun kó gba ìgbèrí lọ láti lọ ṣáájò kò ní ṣiṣẹ́. Nǹkan kan ni pé ọwọ́ àwọn nǹkan kan ó ti wà ní ara léyìí tí ó yẹ pé tí ò bá kúrò kò sí bó ṣe lè ṣáájò sára títí kò ní ṣiṣẹ́ fún un. Wọ́n tàn kàn máa gbé owó gidi lásán. Ṣùgbọ́n èyí tí iléeṣẹ́ Direct Herbal Life Product Company tí wọ́n ní ká mú wá fún yín wọ́n máa ń pè ní àjẹ́gùn ara ni. So wọ́n ní ká fún yín lọ́fẹ̀ẹ́ ká fún yín lófò. Ṣùgbọ́n kò sí nǹkan mìíràn tí máa ń sọ fún yín ju pé tí aró bá kì fún àmọ́ kì fún awo padà. Bẹ́ẹ̀ bá ṣe wo ètò wa lórí ìkànnì OJBTV Yorùbá ẹ máa bá wa share program yìí kẹ̀sì máa bá wa follow OJBTV page tàbí OJBTV page kẹ̀ subscribe lórí YouTube torí kankan mìíràn kọ́ torí tí yóò bá kí ń ṣèwọ̀ tí ò bá wúlò fún wọn yóò jẹ́ àǹfààní fẹ́lòmíì náà níbi tí ó ń tàn ó fi lè mọ̀ tí ìwọ bá pè tó dọ́dọ̀ ẹlòmíì fẹ́lòmíì náà pin yóò dọ́dọ̀ ẹ̀ tí ó wúlò fún bí ó bá tiẹ̀ ní wúlò fún wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe láti lè ṣe mímọ̀ oore sí gbígbárùkù ti àṣà wa àti àwọn nǹkan tó jẹ́ nǹkan ilẹ̀ Yorùbá. Ohun tí Direct Herbal Life Product Company tí wọ́n torí ẹ̀ kówó kalẹ̀ láti fi ṣètò bó ti sọ fún yín nípa ìpara Direct Beauty Pump lẹ́yìn tí ó jẹ́ ti ojúlówó egbòogi lásán síwájú. Ìpara yìí ó ti wà níta ẹ mọ̀ gbọ́ síwájú sí i tí ó bá fi dìbò ní ìjọ́ mẹ́jọ. Àjẹ́gùn tí wọ́n ní ká fún yín ni pé kí á lè lò ó kò ná wa ní wàhálà púpọ̀ ó sì ṣiṣẹ́ ju bí a ṣe lérò lọ torí àwọn àgbà máa ní méjì mẹ́ta báyìí kò ní lo oògùn tó bá ti ń pọ̀ jù irọ́ ló ń bá dé. tó nǹkan kan ni ẹ lọ wá ìpẹ́rò rẹ̀ fún ìwọ tó bá fẹ́ ṣe ẹ wá ìpẹ́rò rẹ̀ ẹyọ mẹ́ta péré báyìí ṣètì kọ sílẹ̀ tẹ́ ẹ bá tí ì kọ́ ẹ mú gègé yín ẹ wá ìpẹ́rò rẹ̀ ẹyọ mẹ́ta ẹ tún wá awọ ọ̀nàkí tó fẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀nàkí yẹn kó fẹ̀ díẹ̀ tó bá ti fẹ̀ ẹ fi atare àjà kẹ́ ẹ fi sí kẹta tẹ́ bá ti fi atare àjà tẹ́ ẹ fi kẹta ẹ kó dà sínú apẹ ẹ jó ẹ jẹ́ kó kúnná dáadáa tẹ́ ẹ bá ti wọ̀ ẹ wá dà sínú ọtí tí yóò jẹ́ lílò ẹ̀kan ní fáìlò ní ẹnìkan kì í ṣe nǹkan tí à ń pín lò ìlò ẹ̀kan ni ẹ bá ti dà sínú ọtí lẹ́yìn bí ìṣẹ́jú bíi 5 ìṣẹ́jú péréte báyìí ẹ gbé jẹ ẹ mú lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti mú gbogbo nǹkan tẹ́ ẹ bá ti lò yóò mọ̀ jẹ́ bí idán lára yín tó àṣírí àwọn àgbà ni oní iléeṣẹ́ Direct Herbal Life Product Company ni wọ́n ní ká fún yín lọ́fẹ̀ẹ́ lófò. Lẹ́ẹ̀kan sí àjẹ́gùn ara òun àgbéyẹ̀wò lórí ìkànnì OJBTV Yorùbá níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ìlera gbogbo ọ̀rọ̀ ẹ ti kọ́ tó kò jẹ́ bí ó ṣe lóun ó jẹ́ lẹ́nìí àtúpàdé bó bá dijọ́ ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò ìlera gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ti iléeṣẹ́ Direct Herbal Life Product Company tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ mo sọ fún yín pé ìpara tí ó máa ń mú ìdí yọ dáadáa tí ò ní àléébù tí ò ní ewu kankan tó fẹ́ ṣe fún àgọ́ ara ó ti jáde báyìí láti iléeṣẹ́ Direct Herbal Life Product Company wọ́n pe orúkọ ẹ̀ ní Direct Herbal
boutique pump, Direct Herbal boutique pump ni wọ́n forúkọ egbògi 100% herbal remedy ni. Kì í ṣe nǹkan tá a tún pọ̀ kankan mímọ́ yàtọ̀ sí àwọn nǹkan ewé àtegbò ilẹ̀ wa, tàbí ẹ béèrè fún lórí òpó 08066952410 08066952410 tàbí kẹ́ ẹ lọ sí iléeṣẹ́ wọn ní nọ́mbà 19 Akínfẹ́ńwá Street Ìlẹ̀ràn nílùú Èkó. Ẹ̀yin ẹ béèrè pé Direct Herbal Life Product Company ilẹ̀ ń lọ tàbí ilẹ̀ fẹ́ rí tẹ́ bá ti pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo dárúkọ fún yín para Direct Herbal boutique pump oúnjẹ ìbìtán láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré. Tó kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò lọ́jọ́ ti tòní, àmọ́ lọ lẹ́yìn á tún padà wá bá yín láyọ̀ àtàlàáfíà ìbàdìjọ́ mẹ́jọ. Á lọ ànílọ̀ lọ ìjà tó lọ tí ò dé ní ìlú, ànílọ̀ lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. Títí ọjọ́ mẹ́jọ, ire ìfẹ́mi àti Ọlálékan Àkànjí ìkọ́ Adémẹ̀tọ́ ọmọ Babáńjẹrú Ògbómọ̀ṣọ́ ló kí yín pé títí ọjọ́ mẹ́jọ, ire o, ire kàbìtì fẹ́mi àtẹ.